a máa kú dédé àsìkò yìí a kú kó lè dá o yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹtàlá nínú oṣù kẹfà ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dókè lọ́hùn ká súnmi mu à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn Feli-feli rèé lẹ́kùnrẹ́rẹ́. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Nigerian Bar Association NBA, ẹ̀ka eléyìí tó rí sí ìfẹ́ àti ẹ̀tọ́ ọmọ ènìyàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń ti ìdàgbàsókè òfin. Àwọn ni wọ́n ti ké sí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu wípé kí bàbá òun dákun dábọ̀ kó gbé ìgbésẹ̀ nítorí wàrà ṣẹṣà nítorí kánmọ́nkóbò lójúnà láti fi òpin sí ìnira èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n lọ́wọ́ lórí yíyọ ẹ̀kún owó orí epo èyí tí wọ́n kéde rẹ̀ bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn báyìí, èyí tó ti ń fà á kí gbogbo nǹkan kó gbówó lórí lọ́jà tó fi dórí nǹkan jíjẹ àti mímu àti ohun èlò ilé o. Àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ ọ̀hún èyí tí wọ́n ké sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó lánàá ti ṣe ọjọ́ ajé látọwọ́ ẹni tó jẹ́ alága ẹ̀ka ọ̀hún eléyìí tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Èkó ọ̀mọ̀wé Monday Ubani èyí tó sọ di mímọ̀ tó tẹpẹlẹ mọ́ ó ní bàbá ní parọ́ tọra wa jẹ o. Ó ní láti ọjọ́ èyí tí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu tó ti kéde ẹ̀kún owó orí epo bẹtiróòlù yíyọ báyìí ní ohun gbogbo ló ti gbé owó lórí tí gbogbo nǹkan sì nira. Ó ní ẹgbẹ̀rún lọ́nà mílíọ̀nù àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń bẹ nínú ìrora eléyìí tí ọwọ́ wọn kò tó ẹnu ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n ń rágbó kí wọ́n tó lè jẹ ni. Wọ́n wá fi àǹfààní àti àsìkò náà ké sí ààrẹ orílẹ̀-èdè yìí láti gbé ìgbésẹ̀ èyí tó tọ́ àti èyí tó yẹ o kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n lè bọ́ kúrò nínú ìnira èyí tí owó epo ọ̀hún èyí tó ń dá sílẹ̀. Wọ́n ní ẹ jọ̀wọ́ ẹ dákẹ́ dábọ̀ ẹ má jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n kú sínú ìrora ebi àti nǹkan búburú mìíràn. Ẹni tí ó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà, asòfin ẹ̀kẹwàá ti orílẹ̀-èdè yìí o lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun òun mà ní wọ́n bẹ̀rẹ̀ sí ní dìbò nílé ìgbìmọ̀ asòfin àgbà ọ̀hún tó wà nílùú Àbújá o lójúnà láti lè mẹ́ni tí wọ́n yàn gẹ́gẹ́ bí ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin ẹlẹ́ẹ̀kẹwàá fún orílẹ̀-èdè wa Nàìjíríà, níbi tí wọ́n ti mú gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Akwa Ibom tó tún jẹ́ ọ̀kan nínú àwọn tó ti fi ìgbà kan jẹ́ alákòóso lábẹ́ ètò ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari. Bákan náà tó tún jẹ́ ẹni tó jíde ju ipò ilé-ìgbìmọ̀ asòfin àgbà tó sì jáwé olúborí eyín Godswin Akpabio àti ẹnì kejì rẹ̀ tí wọ́n fà sílẹ̀ wípé kí wọ́n dìbò fún wọn. Ẹni tí ọ̀rọ̀ ń bá jámọ́ ò ní ó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí eyín sẹ́nẹ́tọ̀ Abdulaziz Yari. Láàárọ̀ òní ti ṣe ọjọ́ Tuesday ọjọ́ kẹtàlá ní àwọn asòfin ọ̀hún ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dìbò láti yan ẹni tí ó bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣiṣẹ́ o gẹ́gẹ́ bí ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ẹlẹ́ẹ̀kẹwàá ti orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní sẹ́nẹ́tọ̀ Ali Ndume àti sẹ́nẹ́tọ̀ Ọlámilékan Solomon Yayi, àwọn yìí ni wọ́n dábàá láti mú Godswin Akpabio sílẹ̀ kí àwọn èèyàn sì dìbò fún un. Nínú ẹni tó tún dábàá láti mú Abdulaziz Yari sílẹ̀ ní Ishaku Abo tóun náà dábàá tí ò sì sẹ́ni tó kéjì rẹ̀ nínú ilé-ìgbìmọ̀ asòfin àgbà ọ̀hún gẹ́gẹ́ bí ìbò ọ̀hún ti bẹ̀rẹ̀. Wọ́n ní sẹ́nẹ́tọ̀ Godswin Akpabio òun ló ní ìbò èyí tó pọ̀ jù nínú ilé-ìgbìmọ̀ asòfin àgbà náà tó sì jáwé olúborí. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n sì ti fawọ́ rẹ̀ sókè gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ẹlẹ́ẹ̀kẹwàá
ti orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n sì búra fún oníkálukú wọn láti bẹ̀rẹ̀ iṣẹ́ lákọ̀tun. Àwọn ọlọ́pàá 4 báyìí èyí tó jẹ́ ìpè wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá èyí tó ń bá iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní Ògùdù Ọjọ́ta ní ìpínlẹ̀ Èkó ṣiṣẹ́ o. Àwọn ni wọ́n ti kóra wọn sí yọ́yọ́ báyìí látàrí ìwà àjẹbánu àìlámójúkúrò pẹ̀lú bí wọ́n ṣe ń gbé òfin ṣọ́lẹ̀ èyí tí ọwọ́ pálábá wọn tó ségi. Gẹ́gẹ́ bí Yorùbá ti sọ, wọ́n ní ẹni bá ń yọ̀lẹ̀ ẹ̀dà dandan ní báyìí ní kí ohun búburú kó máa yọ onítọ̀hún ṣe o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ o, wọ́n ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá 4 ọ̀hún ni wọ́n lọ ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fáfitì aládàáni kan Emmanuel eléyìí tí wọ́n lọ lọ́wọ́ gbà tí wọ́n sì gba owó èyí tó tó 153,000 naira lọ́wọ́ rẹ̀ ní agbègbè Ọjọ́ta ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ o, wọ́n ní àwọn ọlọ́pàá 4 ọ̀hún ni wọ́n wà lójú òpópónà lábẹ́ afárá kan nílùú Ọjọ́ta ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Sátidé èyí tó kọjá yìí lásìkò tí Emmanuel tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga fáfitì aládàáni kan ní orílẹ̀-èdè Nàìjíríà tó ń wa ọkọ̀ rẹ̀ kọjá tí wọ́n sì dá dúró gẹ́gẹ́ bí láti ṣe àyẹ̀wò. Wọ́n ní lẹ́yìn àyẹ̀wò fínífíní àti gbogbo ohun tí wọ́n béèrè fún nínú ọkọ̀ náà pátá o ní Emmanuel ló láǹfààní láti kó sílẹ̀ tí wọ́n sì rí pé kìí ṣe ọ̀daràn bẹ́ẹ̀ sì ni kìí ṣe ọmọ yahoo. Wọ́n ní lẹ́yìn èyí làwọn ọlọ́pàá náà wá dúkòkò mọ́ wípé kó mú ẹ̀rọ ìbáẹnisọ̀rọ̀ rẹ̀ wá tí ṣe fóònù rẹ̀ kó lọ sórí báǹkì èyí tó ń lò tó sì ní ẹ̀dà kínní náà lórí fóònù rẹ̀. Wọ́n ní lásìkò tí Emmanuel ṣí àpò ìfowópamọ́ báǹkì rẹ̀ lórí fóònù ni wọ́n rí wípé Emmanuel ó ní owó èyí tó tó mílíọ̀nù 2 náírà ó lé o nínú àpamọ́ báǹkì rẹ̀ èyí tó fi hàn lórí fóònù, níbi tí àwọn ọlọ́pàá àwọn ti wá dúkòkò mọ́ tí wọ́n sì mú lọ sí ọgbà wọn wípé bí ò bá san owó náà àbí kó mú nǹkan kan lẹ̀ fún àwọn yóò ṣe ní jàǹbá. Wọ́n ní lẹ́yìn dúkòkò mọ́ yìí Emmanuel láǹfààní láti fún àwọn ọlọ́pàá náà ní 153,000 naira èyí tí àwọn ọlọ́pàá ọ̀hún tí wọ́n sì mú àpò ìṣúwọ̀n ènìyàn kan sílẹ̀ tí kìí ṣara wọn. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìṣẹ̀lẹ̀ ní nǹkan bíi aago 3 ọjọ́ Sátidé June tí ṣe nínú oṣù kẹfà ọjọ́ 3 oṣù kẹfà ọdún tá a wà yìí. Ní báyìí ẹni tó jẹ́ alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Ìdòwú Owóhùnwá tí ẹnikẹ́ni tó jẹ́ ọ̀gá àgbà ní iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tó wà ní Ògùdù CSP Celestina wípé kó kúrò ní ipò náà nítorí wàrà ṣìṣà látàrí kó kùnà láti ṣohun tó tọ́ lórí àwọn ọlọ́pàá tó wà ní abẹ́ rẹ̀ èyí tí wọ́n ba orúkọ ọlọ́pàá jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀gbẹ́ni kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Táyé òun mà ní ó ti rí ikú he lẹ́yìn oògùn olóró eléyìí tó lò èyí tó fà á kó fi lọ di ẹ̀rọ eléyìí tí ń pèsè iná ìgbàlódé transformer ní agbègbè kan ní Ìdí-Òro ìlú Mushin ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe lálàyé, wọ́n ní Táyé ọ̀hún ni wọ́n sọ wípé ó lo oògùn olóró kan tí wọ́n pè ní Colorado. Lẹ́yìn èyí ló bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́nranwọ̀nran tí ń rìn káàkiri ojú pópó ní agbègbè Ìdí-Òro ìlú Mushin ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní lẹ́yìn èyí ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú láti pe Táyé sí àkíyèsí ìwà tó ń wò àti láti bá a sọ̀rọ̀ ló ń já sí pàbó léyìí tó fi hàn wípé oògùn olóró Colorado ọ̀hún èyí tí Táyé gbẹlura ó ti gbòdì ní ara Táyé ọ̀hún. Wọ́n ní lẹ́yìn náà ní àwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ́ ni wọ́n tún pè é pé kó bá wọ́n fẹ́ bá ní gbólóhùn bóyá wọ́n lè rí bá sọ̀rọ̀ wípé ìwà tó ń wù yìí ti kọjá ìwà ọmọlúwàbí, ṣùgbọ́n tí Táyé ọ̀hún kọ̀ jálẹ̀. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n ní Táyé eléyìí tó wọ ṣòkòtò bẹ́ńbẹ́ àbọ̀tẹ́lẹ̀ tá a mọ̀ sí bọ́tà aláwọ̀ pupa wọ́n ní lẹ́yìn náà ní Táyé kúrò lójú òpópónà bí ti ń rìn kiri bí ẹni ewúrẹ́ rẹ̀ sọnù. Wọ́n ní transformer èyí tó ń pèsè iná ní agbègbè Ìdí-Òro Mushin ní Táyé ló lọ dìmọ́ bí ẹni dìmọ́ ìyàwó rẹ̀ nínú ilé tó sì gbabẹ̀ torí ikú transformer ọ̀hún wọ́n ní ó gbaná mọ́ Táyé tí kìíní ọ̀hún sì gbẹ̀mí lẹ́nu rẹ̀. Ó kéré tán ènìyàn 3 báyìí ń lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti rọ́wọ́ tó lẹ́yìn tí àwọn tó kù tí wọ́n na pápá bora àwọn ènìyàn 3 ọ̀hún
ni wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n lọ́wọ́ o nínú bí wọ́n ṣe na olùkọ́ kan ẹni tí í ṣe ẹni ọdún mẹ́rìndínlógójì 36 years tó jẹ́ ọmọ ìlú Ìbàdàn tó sì ń gbé nílùú Ìbàdàn Ìdòwú Hamsatu èyí tí wọ́n nà pa ní agbègbè Erédò ní ìjọba ìbílẹ̀ Erédò Ẹ̀pẹ́ ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, olùkọ́ ọ̀hún tí ṣe Ìdòwú Hamsatu òun ni wọ́n ní àwọn ènìyàn afurasí ọ̀hún wọ́n fi ọgbọ́n tàn kúrò nílùú Ìbàdàn wá sí Erédò ní Ẹ̀pẹ́ ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní lẹ́yìn èyí ọ̀hún ni wọ́n bẹ̀rẹ̀ sí ní nà títí tí ẹ̀mí fi bọ́ lára Hamsatu tí ṣe olùkọ́ ẹni ọdún mẹ́rìndínlógójì náà. Lára àwọn afurasí mẹ́ta ọ̀hún èyí tí ọwọ́ sì tẹ̀ lọ́wọ́ báyìí látọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó òun ni Kazeem Apẹ̀nà, Agboméjì, Nájímù àti Ọmọbọ̀wálé o. Àwọn mẹ́ta wọ̀nyí ni ọwọ́ ti tó lẹ́yìn tí wọ́n ní wọ́n lé ní 10 gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ o. Wọ́n ní títí di ìgbà tí ìròyìn fi ń kórajọ kò sí ẹnikẹ́ni tó lè sọ pàtó kan ìwà ẹ̀ṣẹ̀ àbí nǹkan kan eléyìí tí Ìdòwú Hamsatu tó wù fún àwọn ènìyàn ọ̀hún tí wọ́n tàn kúrò nílùú Ìbàdàn wá sí Ẹ̀pẹ́ ní Erédò tí wọ́n fi nà án. Lára àwọn ohun tí wọ́n fi dá Hamsatu mọ̀ ní káàdì pélébé ìdánimọ̀ ID káàdì àti fóònù rẹ̀ èyí tí wọ́n rí nínú àpò rẹ̀ nínú igbó kan èyí tí àwọn ọ̀dọ́ oníṣẹ́ ibi ọ̀hún tí wọ́n wọ́ sí lẹ́yìn tí wọ́n nà án tí ẹ̀mí tó bọ́ ní ẹnu rẹ̀. Ní báyìí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó SP Benjamin ti sọ di mímọ̀ o. Ó ní àwọn ènìyàn ọ̀hún tó sì ná pápá bora o ní ọwọ́ òfin yóò tó. Wọ́n sì ní àwọn tí wọ́n ti rọ́wọ́ tó yìí ìwádìí ti bẹ̀rẹ̀ ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wá ọwọ́ iṣẹ́ ibi ọ̀hún èyí tí wọ́n ṣe. Ní àkótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin takasùfé ọkùnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó fi orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe bùgbé Darlington Okoye ló ti sọ di mímọ̀ wípé ó ní ewu fún ọkùnrin láti ní ìyàwó kan. Ó ní bí wọ́n ti ń wo òun yìí Darlington Okoye èyí tí àpèdá orúkọ rẹ̀ tó ń jẹ́ Darlington Speed òun ló ti sọ di mímọ̀ pé òun ní tòun òun ò ní ìyàwó kan o bí kò ṣe 2 mẹ́ta àti sókè sí ilé ìyàwó tóun ó fẹ́. Speed Darlington sọ di mímọ̀ wípé ewu ńláńlá àti wàhálà ló jẹ́ o fún ọkùnrin kan ṣo èyí tó bá ní ìyàwó kan àbí ó ní ọ̀rẹ́bìnrin kan tí ò pé méjì rárá ní ọwọ́ rẹ̀ látàrí àwọn ìpòrúurú wàhálà àwọn ìdààmú èyí tí àwọn obìnrin tó ń ti fìtínọ́tì tí wọ́n máa fún ọkùnrin bẹ́ẹ̀ ó dàbí pé kó lọ pokùnso ni yóò máa jẹ́ lójú ọkùnrin ọ̀hún. Speed Darlington ni ṣùgbọ́n bí ọkùnrin bá ní ìyàwó 2 mẹ́ta ó ní òkè méjì kì í bínú ẹni bí kan ò bá ṣẹ́gun ìkan yóò ṣe sọ̀rọ̀. Ó ní òun ní tòun òun ò ní ìyàwó kan bí kò ṣe 2 mẹ́ta. Speed Darlington tó sọ̀rọ̀ ọ̀hún lórí ètò kan eléyìí tí Nedu tó ń ṣe òdíbi tí wọ́n ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò èyí tó ṣe lálàyé ọ̀rọ̀ náà. Tó ẹ̀yà ara ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ ọ̀tún ìròyìn míì mo gbà á ládùúrà ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá ò ní di lágbára Ọlọ́run ọba. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire àtayọ̀ la ó fi pàdé. Ẹ ṣeun gan. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.